àsìkò ọdún ajé tó ń lọ lọ́wọ́ yìí ǹjẹ́ lè dárúkọ yín fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́. Orúkọ tèmi ni Kẹ́hìndé Ọládìméjì. Ẹ ṣé, ẹ jọ̀ọ́ báwo ni ẹ̀yin ṣe jẹ́, torí mo rí yín ní ẹ̀yin àti àwọn ẹmẹ̀wà yín, mo rí yín pé ẹ wọ aṣọ kan náà. Àwọn nǹkan tí ẹ ń lù yìí àti ìmúra yín yìí, àwọn wo ló máa múra? Ṣé gbogbo èèyàn ló kàn máa múra bẹ́ẹ̀ ní Ilẹ̀ Ifẹ̀? Rárá, kì í ṣe gbogbo èèyàn ló máa ń múra bẹ́ẹ̀ nílẹ̀ Ifẹ̀. Àwa pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, àwa ni ẹlẹ́wọ̀ Ọ̀ọ̀nìrìṣà. Ẹ ṣé bàbá mi, ohun tí ẹ ṣe yìí ẹ pè ní ẹni ẹlẹ́wọ̀ Ọ̀ọ̀ni. Ẹ jọ̀ọ́ kí ni ó ń jẹ́ ẹlẹ́wọ̀ fún àwọn ènìyàn wa tó wà nílé àti gbogbo ọmọ káàárọ̀ oòjíire tí wọn ò gbọ́ rí, tí wọn ò dẹ̀ mọ̀ nípa ẹ̀? Nǹkan tí wọ́n ń pè ní ẹwọ́, kò sí ààfin ọba, kò sí ìlú bòmíì tí wọ́n ti lè rí kinní yìí tí wọ́n lè lù fún ọba míì káàkiri àgbáńlá ayé. Lẹ́yìn Ọọ̀ni nìkan ni wọ́n máa ń lu kinní yìí fún. Wọ́n dẹ̀ máa ń fi jí Ọọ̀ni káàárọ̀, wọ́n máa ń fi kí pé ó dàárọ̀. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ tèmi ni Kẹ́hìndé Ọládìméjì. Ẹlẹ́wọ̀ Ọọ̀ni. Ẹ ṣé gan, a dúpẹ́ púpọ̀. Ètò ẹwà Yorùbá lẹ́wà, ẹ máa bá wa ká lọ àti ìkúrò ń bí má yín kúrò ń bẹ̀. Adétóyè ṣe Olúdèjì lórúkọ mi, a ti ń bọ̀.